Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, according to the time, níbikíbi tí a bá wà. A sì kú ọjọ́ ìṣẹ́gun, òní lọ́jọ́ ìṣẹ́gun. Elédùmarè yóò lè dákẹ́ ṣẹ́gun tá a wá o. Ibi tí ọ̀tá bá wà, òun ní ra mú wọn. Ọlọ́run tó dáyé, tó dọ̀run, yóò mọ̀ gbé wa lékè ọ̀tá wa ni o. Mo kí gbogbo ẹ̀yin wa níbikíbi tá a bá wà. A kú ojúmọ́ re, a kú ojúmọ́ mọ́. Elédùmarè kò ní fi wá sílẹ̀ o. Ibi tẹ́lẹ̀ ọ̀kan wá ti ń rówó tàbí ra dátà tàbí wo program gbogbo àwa ọmọ tá à ń pè fún self-vitamin pátápátá inú nìdọ́wọ́ yín o. Àbòtí ntolókun bẹ́ẹ̀ ni àbòtí ntọlọ́sà àpò sàṣàmù á kì í gbẹ àgbòrò nígbẹ tó wó o. Ibikíbi tí ẹ bá wo kan re sí Elédùmarè ó jẹ́ kẹ́ orí ń bẹ̀ o. Ẹ rí gbọ́ mo ní kí n kí láàárọ̀ ẹni o. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò gbogbo wa. Orílẹ̀-èdè Yorùbá tá à ń lé Elédùmarè ó yẹ kó wá sí ìmúṣẹ. Orúkọ tèmi yí padà Ìbíyẹmí Ọláìtàn tí gbogbo yín mọ̀ sí Ìbíyẹmí TV ló kí káàbọ̀ sórí ètò tòní. Ètò tòní Yorùbá Nation way forward. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à máa ń sọ, tá à ń tẹnu mọ́, tá à ń sọ látẹ̀yìnwá wípé orílẹ̀-èdè Yorùbá a ní láti dá dúró. Kí á tó máa bá ọ̀rọ̀ lọ, ẹ jẹ́ ká ka national anthem ká tó bẹ̀rẹ̀, ká tó máa bá ọ̀rọ̀ wa lọ. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò. Gbogbo yín tẹ́ bá darapọ̀ mọ́ wa, ẹ bá wa pé ètò yìí kó lọ dáadáa. Ẹ sì mọ́ gbàgbé láti bá wa like ṣe ti gbọ́, ẹ mọ́ gbàgbé láti bá wa love ẹ bá wa pín kó lọ dáadáa, kó lọ kàwọn èèyàn wa lára. A kí yín káàbọ̀ padà sórí ètò. Gbogbo ẹ̀yin tí ẹ bá darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé láti bá wa pé ètò náà kó lọ dáadáa kó lè bá wọn pé a ti wà lórí ètò. Ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire, tá a bá ń sọ wípé Nàìjíríà ò lè work, Nàìjíríà kò sí kí ni kò lè work. Irọ́ ń parọ́ fúnrọ́ oníjọba Nàìjíríà. Láti ayé Ọbásanjọ́ ni wọ́n ti ń yáwó ní World Bank. Nígbà tí wọ́n yáwó títí ó nìkan ní àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú àwọn World Bank pé owó tí wọ́n fẹ́ yá àwọn yìí ó nìkan táwọn fi ṣe fún àwọn ọmọ Nàìjíríà. Nígbà tí World Bank yá wọn lówó, ẹ bá wa béèrè lọ́wọ́ wọn kí ni ó fowó náà ṣe tí Ọbásanjọ́ tó fi lé ọdún 8. Ẹ bá wa béèrè lọ́wọ́ wọn kí nìkan tí wọ́n fi owó tí wọ́n ń yá láti 1999 tí wọ́n ti ń yá owó, kí ni nǹkan tí wọ́n fi ṣe fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n torí wọn yáwó. Ọbásanjọ́ ó lo ọdún 8 lórí ipò as a Nigeria president. Owó tó yá àárí nǹkan pàtó tó fi ṣe fún wa. Àǹfààní wo la jẹ nínú ìjọba Ọbásanjọ́
àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká béèrè wa léèrè ẹ súnmọ́ ìgbà yìí kájọ béèrè wa léèrè tó ẹ̀yin tẹ́ ń pa owó wá Nàìjíríà inú wa Nàìjíríà la fẹ́ kúlé lórí àwa a mọ̀ tara wa jí a ti mọ̀ tàyín náà jí a jẹ́ kẹ́ mọ̀ pé kò sí nǹkan tí ń jẹ́ wá Nàìjíríà ẹ̀ka ń tara yín jẹ ni àwọn tí ń jìjọba lé wa lórí irọ́ ni wọ́n ń pa fún wa àpò tiwọn ni wọ́n ń dùn wọn ò jà fáwọn tí wọ́n ń jìjọba lé lórí nígbà tó bá tó jáwó ní sáà tiẹ̀ tó fi lọ ọdún 8 owó tó yá ní World Bank kí ló fi ṣe Ọbásanjọ́ ìgbà tó fẹ́ kù ń bẹ̀ Ọbásanjọ́ sọ pé òun yáwó àmọ́ iye báyìí ló wà nínú àpòjọba Nàìjíríà ọsọ káàkiri àwọn èèyàn gbọ́ ọmọ yẹn tó wà nínú àpòjọba Nàìjíríà nígbà tí Yar'Adua wọlé Yar'Adua òun náà fẹ́ ṣe ìwọ̀nba tó lè ṣe lóòótọ́ àsìkò Yar'Adua ipò tí Ọbásanjọ́ gbé epo sí nígbà tí Yar'Adua débẹ̀ ó gbé epo wálẹ̀ òun náà sọ epo di 65 naira láyé Yar'Adua àmọ́ gbogbo ẹ̀yọ́ lọ́hùn ẹ̀mí ẹ̀ tó kúrú bóyá ló fà á torí tó yẹ pé ó bá lo ọdún 4 lórí ipò yẹn ni bóyá nǹkan tá a bá ń sọ lónìí bóyá ó lè mọ̀ wáyé àmọ́ gbogbo ẹ̀yọ́ lọ́hùn ọba nígbà tí Yar'Adua tó ṣe bẹ́ẹ̀ tọ́jọ́ lọ́hùn ń pè kí ló tó lájà tó yẹ pé òun ní fáìsì ọgbàpò nígbà tó náà gbàpò lọ́wọ́ ẹ̀ òun náà tún yáwó ó tún gba àwọn báǹkì lọ ó tún lọ fi gbogbo ọmọ Nàìjíríà ó tún lọ fi yáwó pé òun nìkan tó ń fẹ́ ṣe fún wa kí àwọn báǹkì wọn yóò lówó àwọn báǹkì náà tó yẹ pé àwọn náà wọn kò pẹ̀lú àdéhùn ni wọn kò pẹ̀lú àdéhùn ni wọ́n àti pé nǹkan táwọn wà fún nìyẹn àwọn náà ò gbèsè gbẹ̀bà àwọn náà wọ́n tún yá Jonathan lówó nígbà tí wọ́n yá Jonathan lówó àwọn cabinet Jonathan àwọn náà wọ́n tún kọ́ gbowó wọ́n tún pin mọ́ra wọn lọ́wọ́ nǹkan tó fẹ́ ṣe fún wọn fi ṣe fún ọmọ Nàìjíríà wọn ò fi ṣe fún wọn sọ ẹ kó rí bẹ́ẹ̀ ìdí nìyẹn tá a fi ń parọ́ fún yín pé irọ́ ń parọ́ fún wọn ni Nàìjíríà ò lè work àwọn àtàjọ ọmọ Yorùbá ni ká jí lójú oorun wa ká tètè jí kó tó lọ ká jí ká dìde lórí ẹsẹ̀ wa méjèèjì ká pè fún self-determination òun ló lè mú ìrọ̀rùn bá gbogbo àwọn ọmọ káàròjíire nígbà tí Jonathan náà yáwó nǹkan tó fowó yíyá ṣe sáárì owó tó lọ yá ní World Bank kí ni àǹfààní tá a jẹ lórí owó tó lọ yá kí ni nǹkan tó fi ṣe fún wa kí ni ìgbàgbádùn tó fi ṣe fún àwọn ọmọ Nàìjíríà tó torí wọn yáwó ẹ jẹ́ ká ronú tí ká béèrè wa léèrè gba ọmọ káàròjíire ọdún 4 mọ̀ ní Jonathan máa lò lórí àléfà ọdún 4 gbáko ló lò ẹ wá tọ́ka sí nǹkan tí ó fowó tó yá tó fi ṣe fún wa gẹ́gẹ́ bí àwọn tó yá tó torí ẹ̀yàwó ẹ tọ́ka sí nígbà tí Jonathan kó lórí àléfà tán tí Buhari wọlé wọn á parí pé ṣéǹjì ni o Buhari ló lè ṣe ṣéǹjì ni o Buhari náà mú ṣéǹjì wá ọmọ ìyá wa náà tó jẹ́ bàbá Tinubu òun náà support Buhari nígbà tí Buhari contest lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò wọlé Ọlọ́run ti mọ èrò ọkàn ẹ̀ ó ti mọ̀ pé èèyàn burúkú ni ìka èèyàn ní tọ́lọ́run bá ní ló fi jẹ́ kó wọlé ní ọ̀nà méjèèjì tó contest ló fi jẹ́ kó wọlé àmọ́ nígbà tí ọmọ ìyá tiwa bàbá tiwa tó jẹ́ bàbá Tinubu tó lọ bá tó support ẹ̀ tó support ẹ̀ Yorùbá àti Haúsá àti Fúlàní wọ́n fi mọ̀ papọ̀ wọ́n lé Jonathan kó lórí oyè wọ́n lé Jonathan kó lórí oyè látàrí Jonathan ní Boko Haram ti bẹ̀rẹ̀ làwọn sí bọ́gẹ̀t wọ́n ní bẹ̀rẹ̀ tí ń gbé àwọn ọmọ àwọn ta ló wà ń bẹ̀ àwọn Fúlàní náà ni o owó Jonathan wá yá àǹfààní ọ̀la wá jẹ nínú owó tó yá nínú tẹ́nu ẹ̀ àǹfààní ọ̀la jẹ ó kàn ìyàwó ni tó máa yáwó tán gbogbo wọn pè mọ́ra wọn lọ́wọ́ àwọn ọmọ ìlú tó yẹ kó jẹ́ àǹfààní owó yíyá òun ní jẹ́ àǹfààní ẹ̀ irọ́ ni wọ́n mọ̀ pa fún wa irọ́ ni wọ́n mọ̀ pa fún wa
àwọn ti mọ gbádùn, àwọn ọmọ wọn mọ gbádùn, àwa tí wọ́n torí ẹ̀yàwó ilé ìwòsàn ọ̀fẹ́ kò sí, ilé ìwé ọ̀fẹ́ kò sí, gbogbo nǹkan di ọ̀wọ́n gógó. Nígbà tí Yar'Adua tó jẹ ìjọba 65 naira ní à ń tako, ẹ má gbàgbé 65 naira ló gbé egbò sí. Àmọ́ nígbà tí Jonathan wọlé, òun gbé ó increase ẹ̀ pẹ̀lú owó tí wọ́n yá ní o, pẹ̀lú owó tí wọ́n lọ yá ní World Bank, òun tún increase owó epo yẹn, òun gbé wá 87 naira. Ṣé ẹ rí pé Nàìjíríà ò lè work? Ọmọ Yorùbá, ṣé ẹ rí pé Nàìjíríà kò lè work pàápàá? Ẹ mẹ́rin ká tara wa jẹ. Gbogbo ẹni tẹ́ẹ̀pá wá Nàìjíríà lẹ́fẹ́ kúlé lórí, orí wá Nàìjíríà lẹ́fẹ́ kúlé lórí, ìbádá kẹ́ ẹ ronú àròjinlẹ̀. Oko ewu la wà Nàìjíríà. Àwọn ọmọ Yorùbá sì ni wọ́n fi ń rúgbó. Orí ilẹ̀ wa ni wọ́n ti ń rí ọrọ̀ ajé tí wọ́n fi ń tún Nàìjíríà ṣe. Kọ̀lẹ́tẹ̀rà tí wọ́n fi ń dúró tí wọ́n fẹ́ fẹ́ yáwó orí ilẹ̀ Yorùbá ni. Àdéhùn táwọn ọwọ́ bàrí ṣe fáwọn àwọn ìjọba Nàìjíríà tó wá fẹ́ yáwó orí ilẹ̀ Yorùbá ni wọ́n ti ṣe àdéhùn náà. Sọ wá dá ká lajú wa sílẹ̀ tí kan mọ̀ lọ báyìí fún wa lẹ̀ Yorùbá, ká mọ̀ lè dìde, ká mọ̀ lè jàfẹ́tọ̀ wa. Nígbà tí Jonathan tóun náà ṣèjọba tó ṣe CCN lórí ìjọba tẹ̀ pẹ̀lú owó tó yá, àárín pàtó tó ṣe fún wa. Buhari náà wọlé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Tinubu. Àdìgúnlẹ̀ sì ní ṣéǹjì là ń pariwo, Buhari bá dé nǹkan ṣéǹjì. Gbogbo àyẹn olúkálukú lọ́wọ́ wọ́n lọ́wọ́ ká lọ́mọ ṣe VVN. Àwọn àti VVN pé Buhari ológun ni, tó bá dé bẹ́ẹ̀ yóò mọ̀nítọ̀ àwọn ènìyàn jíwó kó mọ́, àwọn tí ń jíwó kó tí wọ́n ń yáwó tí wọ́n kó lọ́rẹ̀ pé wọ́n kàn kúnwó lára wọn ni. Tí Buhari bá dé bẹ́ẹ̀ yóò gbogbo corruption ní sí mọ́. Ẹ wá bí àwọn tí ń pawó láyé Buhari, ẹ bá bí wọ́n léèrè. Nígbà tí Buhari gbàrà dé bẹ́ẹ̀, ṣé nǹkan tí wọ́n lérò ṣé Buhari padà ṣe fún wa bí? Nǹkan tí a lérò wípé Buhari ó ṣe fún wa tó bá dé bẹ́ẹ̀, ṣé Buhari ṣe fún wa? Àǹfààní wo la jẹ nínú ìjọba Buhari? Nígbà tí Buhari ti dé bẹ́ẹ̀, òun náà òdùgbẹ́lùgbẹ̀bà, òun náà tún lọ yáwó ní World Bank. Gbogbo àwọn tó yáwó látẹ̀yìn wá, àárín ìpàdé tó fowó yá ṣe fún wa o. Àárín nǹkan pàtó tí wọ́n fi owó tí wọ́n lọ yá yìí tí wọ́n ṣe fún wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Torí a mọ̀ pé torí tiwa ló fi lọ yáwó, torí tí wọ́n bá ṣàlàyé nǹkan tó fowó owó tó fẹ́ yá tó fẹ́ fi ṣe, àwọn tó fẹ́ yá wọn lówó òun ò ní yá wọn lówó. Àmọ́ àlàyé ni wọ́n ṣe fún àwọn tó fẹ́ yá wọn lówó pé àwọn fẹ́ yáwó láti ṣe báyìí, economy kó lè bá push, security àwọn fi ṣe ètò ààbò. Gbogbo ẹ̀ irọ́ tó lọ pa fún Ọlọ́run nìyẹn, káwọn wọ́n bá fi yá wọn lówó. Nígbà tí wọ́n pa ọ̀pọ̀ tán tó wá yá wọn lówó tán, nǹkan tó lé pé àwọn fowó náà ṣe, àwọn ọmọ Nàìjíríà tí wọ́n torí wa yáwó, àárí àpárá ni wọ́n pín wọn náà sí, àpárá wọn òun ló pín wọn náà sí. Nígbà tí Jonathan ti Buhari náà débẹ̀, òun náà tún gbé ìbẹ̀bà, òun náà ti lọ yáwó ní World Bank. Àwọn tó látẹ̀yìn wá, àárín nípa tó fowó yá ṣe o, Buhari náà ti lọ yáwó. Ní ìjọba Buhari tí wọ́n ta lọ yáwó jù, ìjọba Buhari ló yáwó jù. Láti ìgbà tó ní ìṣèjọba ní 1999 tí wọ́n ti ń yáwó ní World Bank, ìjọba Buhari òun ló yá owó jù. Gbogbo nǹkan tó sì sọ pé wọ́n ṣe fún wa, gbogbo nǹkan tó torí ẹ̀yàwó tó fi lọ yáwó ní World Bank tó sọ pé wọ́n ṣe fún àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Nàìjíríà pátápátá, ẹ bá a tọ́ka sí ìṣe Buhari ṣe fún wa tó fi lọ ọdún 8 ẹ̀ pé ṣé ó ṣe fún wa? Àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí lójú ohun. Nǹkan tó fà tá a fi ń pariwo Yorùbá nìsan nìyẹn, tá a fi sọ pé ó tó gẹ́ self determination dandan ni, ayé láti jà fún self determination. Torí ìwà burúkú táwọn ìjọba Nàìjíríà ń wù lé wa lórí kò dáa. Nígbà tẹ́ ẹ̀ torí wa yáwó, tó yẹ pé àwa tẹ́ ẹ̀ torí yáwó náà àdúrà jẹ àǹfààní
nínú ìjọba tẹ́ǹsẹ̀ lé a lórí ẹ wá ní ká mọ́ yapa ẹni ká mọ́ sọ̀rọ̀ ẹ̀yin wa jẹ ẹ̀dún fi ràn wá ẹ wá ní ká mọ́ sunkún ẹ gbọ́ tá ní sunkún ni ta ni wọ́n lè yàn jẹ tó jẹ́ pé ó ti wà lórí ẹ̀tọ́ ẹ̀ ọ́ àyàn jẹ ẹ wá ní kọ́ mọ́ sọ̀rọ̀ ẹni kọ́ mọ́ ké á lókè mọ́nà pẹ̀lú nǹkan tí mo dákọ̀ yìí ṣé wọn yẹn wá jẹ ni ṣé wọn ò fi ẹ̀tọ́ wa dùn wá ni ìwé tẹ̀wọ̀n mi nílé ṣé ìjọba Nàìjíríà ṣé wọn ò fi ẹ̀tọ́ wa tí wọn ò fi dùn wá tẹ́bí torí tí wọ́n fi lọ yáwó ní World Bank ẹ wá jẹ́ ká tọ́ka sí nǹkan tí wọ́n ṣe fún wa nígbà tí wọ́n yáwó tán owó tí wọ́n lọ yá àǹfààní wo ni gbogbo àwọn ọmọ Nàìjíríà jẹ lé lórí Buhari nígbà tó ń nà débẹ̀ tó ń nà bẹ́ẹ̀ ti ń yáwó ọ̀pọ̀ àwọn fún pé nǹkan báyìí lòun fẹ́ owó tó ń fẹ́ yá yìí o nǹkan báyìí lòun fẹ́ fi ṣe òun fi tọ́nà ṣe security tí ń dá wa láàmú òun fi tún ṣe economy wa tó mẹ́rẹ̀ òun fi tún ṣe gbogbo nǹkan tí ń dá ọmọ Nàìjíríà láàmú owó tó ń fẹ́ yá ẹ̀ òun gbogbo ẹ̀ lòun fẹ́ fi tún ṣe tí nǹkan pọ̀ sípò padà ẹ wá ní ká bìíra wa léèrè ìjẹ́ Buhari ó ṣe fún wa nígbà tó yáwó tán àwọn nìjẹ́ lọ́mọ fowó ra mọ́tò fún àwọn nìjẹ́ ló fowó tó yá tó torí wa yá ní World Bank àwọn nìjẹ́ ló fi ra mọ́tò fún ó ṣe pipeline láti Nàìjíríà wọnú nìjẹ́ lọ ni ó ṣe railway láti Nàìjíríà wọnú nìjẹ́ lọ pẹ̀lú wa tó yá ni o àwa tí ó torí ẹ̀yàwó àjẹ àǹfààní owó tó yá àwọn aráàta àwọn ìlú míì ní ń jẹ àǹfààní ẹ̀ ibi tí Nàìjíríà bá wa dé nìyẹn ẹ wá ní ká mọ̀ kú o ẹ wá ní ká mọ̀ jà fún self determination ẹ gbọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ta sọ yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí Buhari ń lọ tó fẹ́ kó lórí oyè a gbọ́ pé kò fi owó kan sínú àpò ìjọba Nàìjíríà kó tó kò mẹ́ẹ̀ bàbá Tinubu àwọn náà sì rí àwọn náà rí àmọ́ nígbà jẹ́ pé àwọn náà wọn ò bá di mẹ̀kúnnù lọ ibi tí wọ́n fẹ́ dé Aso Rock wọn ò bá di mẹ̀kúnnù lọ Aso Rock àpò tiwọn làwọn náà dùn tó kọ̀ táwọn lè bà wà nù wípé àwọn náà wà náà tó di ìjọba Nàìjíríà nǹkan tó wà lọ́kàn wọn nìyẹn torí tó bá rí bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé torí mẹ̀kúnnù ni wọ́n fi ń lọ Aso Rock ni ìwà burúkú tí Buhari wù ó yẹ kí wọ́n kọ̀ fún ó yẹ kó gbìjà mẹ̀kúnnù kó tó dé bẹ́ẹ̀ sorry ó yẹ kó ṣe kí ni ó yẹ kí wọ́n gbìjà àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fẹ́ torí ẹ̀ lọ Aso Rock wọ́n gbìjà wa kàkà tí wọ́n gbìjà àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fẹ́ torí ẹ̀ lọ Aso Rock àpò tiwọn ni wọ́n ń dùn àpò tiwọn ni wọ́n ń dùn ó kọ táwọn náà lè bá wọnú pé àwọn náà wà lára àwọn tó jí ìjọba Nàìjíríà eré yẹn ni bàbá wa Tinubu ń sá òun la fi sọ fún yín pé kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa mọ́ irọ́ ń parọ́ fún wọn ni gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé bàbá Tinubu ló lè ṣe èmi lókàn ló lè ṣe ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àwọn léèrè ní ìsìn nígbà tí bàbá Tinubu wá débẹ̀ nígbà bàbá Tinubu débẹ̀ láti bàbá Tinubu débẹ̀ ní ìsìn kí ni àǹfààní tá a ti jẹ nínú ìjọba bàbá Tinubu ẹ tẹ̀ ń parọ́ pọ̀ ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ tá a filẹ̀ kẹ̀sí ọmọ ẹlòmíì ní ìsìn ọmọ wa ti wá ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ní ìsìn a ti filẹ̀ kẹ̀sí ọmọ wa ní ìsìn àǹfààní wo wa ni ọmọ wa ṣe fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àǹfààní wo la ti jẹ nínú ìjọba bàbá Tinubu ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa léèrè Buhari ọ̀yàwó owó tó yá àárín pàtó tó fi ṣe fún gbogbo ọmọ Nàìjíríà owó tí Buhari yá ìjọba àlè tọ́ka sí pé nǹkan báyìí ló fi ṣe fún wa
wọ́n fi wá yáwó tó ń bá yáwó náà tán àwa náà tó mọ̀ fìyà jẹ àwọn fámìlì wọn mọ̀ gbádùn àwọn kábínẹ̀tì wọn àwọn mọ̀ gbádùn àwọn òpè wọn náà mọ̀wọ́ àmọ́ àwa tó torí wa yáwó gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tí wọ́n ń pè wá àjàfálẹ̀ kan ní owó tí wọ́n yá ilé ìwòsàn ọ̀fẹ́ wọn ò provide ẹ̀ fún wa ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ wọn ò provide ẹ̀ fún wa gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti bá àwọn World Bank sọ nìyẹn tí wọ́n fi yá wọn lówó. Gbogbo owó tí Buhari yá lórí ọkọ̀ wa àwọn Niger Republic ni wọ́n jàǹfààní náà àwọn ni wọ́n jàǹfààní ẹ̀ àwọn ni wọ́n fi owó wa tó yá àwọn ni ó fi ra mọ́tò fún ó ṣe pipeline fún wọn ó ṣe railway fún wọn àwa tá a torí wa yáwó gan a jẹ àǹfààní owó tó torí wa yá tó yẹ kó rí bẹ́ẹ̀ ìwé ẹ̀dẹ́fọ̀ wà Nàìjíríà ìbádàkẹ́ ronú kò sí nǹkan tó pè wá Nàìjíríà ẹ̀tàn ló wà ń bẹ̀ omi èrú ló fi pilẹ̀ Nàìjíríà ló fà táwọn ìjọba bí wà ìwà yẹn lé a lórí tó ẹni foundation yẹn ó sọ̀ǹgì láti lẹ̀ ní ìwà kúkú tó ń wù yìí ò ní wùlé a lórí nígbà tẹ́ torí wa yáwó tẹ́ wá yáwó náà tán àwa tẹ́ torí yáwó ní ìsìn àjàǹfààní owó tẹ́ yá ara àtà ni wọ́n á jàǹfààní ẹ̀ sì ní ká máa bá a lọ báyìí ẹni ká dó sórí wá Nàìjíríà ká máa bá a lọ ọdún ìlànà fẹsẹ̀ yẹn dà ẹ wá ní ká pè fún self determination ẹni táwa Yorùbá ká má dàdúró rẹ bọ orílẹ̀-èdè ìwọ lẹ pa o ìwọ lẹ pa dandan ní orílẹ̀-èdè Yorùbá yóò dàdúró yóò wá sí ìmúṣẹ nígbà tí bàbá Tinubu èmi lọ́kàn tó náà dórí àlefa nísìnyí tó yẹ ń pawó pé ọmọ ẹnu ní sẹ́ẹ̀dì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tábìlẹ̀ kẹ́tì dọ́mọ ẹlòmíì nígbà tá a ti wá filẹ̀ kẹ́tì di bàbá Tinubu nìsín ẹ wá bá a tọ́ka sí àǹfààní nǹkan tó ṣe fún wa kò sọ́mọ ìbákan nígbà Tinubu jà lóòótọ́ ó gbé àwọn ògbésẹ̀ kan tó jẹ́ pé àwọn ìjọba tó ti lọ wọn ò gbé ipò tó jẹ́ pé wọ́n fi ń dùn wá nígbà tó débẹ̀ ó fi àwọn èèyàn wá síbẹ̀ a jiyàn lórí àwọn nǹkan báwọn àbí lórí custom Yorùbá ló wà ń bẹ̀ a jiyàn ó ti pẹ́ dáadé débẹ̀ lórí immigration Yorùbá ló wà ń bẹ̀ a jiyàn sí yẹn ó ti pẹ́ dáadé débẹ̀ lórí army Yorùbá ló wà ń bẹ̀ a jiyàn fún yẹn ó ti pẹ́ dáadé débẹ̀ àmọ́ ṣé ìyẹn lásán ni a fẹ́ máa sọ̀rọ̀ nípẹ̀ sóun la fẹ́ dóde àǹfààní tọmọlú ọ̀jẹ̀ tọkàn wọn fi balẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti ìrí o oúnjẹ wọn epo wọn ohun kan wọn bọ́dà wa tí Buhari tì fún complete 8 years bàbá wa Tinubu wọn ò ní bàbá sí bọ́dà wa o bọ́dà lẹ Yorùbá ó sì wà títí o ara àǹfààní tí a jẹ nìyẹn o tó jẹ tí òfin ni wọn mọ o ara àǹfààní tó yẹ ká jẹ níjọba Buhari Tinubu nìyẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá àti ìrí jẹ ara àǹfààní tó yẹ ká jẹ nínú ìjọba bàbá wa Tinubu òun ni tó bá wa sí bọ́dà táwọn èèyàn wa kí wọ́n mọ rọra oúnjẹ kó jẹ́ mọ wọlé kó mọ jáde tí oúnjẹ kó less tó oúnjẹ kó mọ wọ̀ mọ́ tó yí complete 8 years oní bàbá Buhari ló fi di bọ́dà wa ó sì ti wọn kalẹ̀ ó jẹ́ wọlé bó ṣe wù wọ́n nǹkan wọ̀nyí ilẹ̀ Haúsá tiwa ló tì ó ti tilẹ̀ Yorùbá lọ́fà nìkan fi wọ́n lẹ̀ Yorùbá àwọn bàbá wa Tinubu ẹ̀fọ́ ló ti débẹ̀ àǹfààní tó yẹ ká jẹ nínú ìjọba wọn òun ni wípé tí wọ́n ìdè bá wa sí bọ́dà òun láwọn mọ̀ pé lóòótọ́ àti ń jẹ àǹfààní nínú ìjọba wọn àmọ́ wọn ò ṣe yẹ fún wa wọn ò ṣe yẹ fún wa wọ́n gbà ọmọ wa tí ipò àṣọ òyìnbó táde rí
àwọn ọmọ wa ti wà ń bẹ̀ gómìnà àdébẹ́rì wọ́n ti fi ọmọ wa sínú orí custom migration àdébẹ́rì ọmọ wa ló wà ń bẹ̀ àtàwọn bẹ́ẹ̀ lọ ṣé ìyẹn nìkan ni àǹfààní tá a jẹ ìyẹn kọ́ láǹfààní táwọn ọmọ ìlú ó jẹ o nǹkan tó jẹ́ kókó tó yẹ káwọn àǹfààní ó jẹ tó yẹ táwọn ọmọ Yorùbá àwọn ọmọ ìlú kí wọ́n jẹ nínú ìjọba Buhari òun ni bọ́dà ilẹ̀ Yorùbá tí wọ́n tì tó yẹ kí wọ́n sí àmọ́ àti ìrì ẹ wá sọ wípé ọmọ ẹnu ìṣe ìgbébẹ̀rẹ̀ kábílẹ̀ yìí ọmọ ẹlòmíì nígbà tá a ti wá bilẹ̀ kẹ́ títí ọmọ wa ní ìsìn kí wàá ní èrè táwa jẹ́ ń bẹ̀ báyìí o kí ni èrè tá a jẹ́ ń bẹ̀ àwọn past president wọ́n yáwó ó tún wọ́n yá àárín ẹ̀ka pàtó ń fi ṣe fún wa Buhari náà yáwó àárín ẹ̀ka pàtó ń fi ṣe fún wa ní ìsìn àdúgbòhùn nìyí Tinubu náà àwọn náà tó fẹ́ lọ yáwó ní World Bank báyìí wọ́n ti béèrè fún ni $2.25 billion ni wọ́n fẹ́ yá báyìí wọ́n ti àbúfẹ̀ gan June ni wọ́n fọ́n lówó yẹn ní ìsìn tí wọ́n bá tó padà fọ́n lówó náà kí ni nǹkan tó fẹ́ fowó náà ṣé tó bá padà fọ́n lówó yìí ṣé àdéhùn tí wọ́n torí ẹ̀yàwó ṣé wọ́n sì kẹ́ ẹ̀ ṣé wọ́n ní ṣe bá àwọn ìjọba tẹ̀yìnwá ti ṣe tó wọ́n kàn yàwó ni alọ́lá rí àràbọ̀ sáwọn náà ní ṣe bẹ́ẹ̀ sáwọn náà ní ṣe bẹ́ẹ̀ à ń tara wa ni àwọn náà ṣe bẹ́ẹ̀ owó tó fẹ́ yá yìí kò sí nǹkan tí wọ́n fi ṣe fún wa kò sí àǹfààní kan tí àwọn ọmọ Nàìjíríà jẹ nú ẹ̀ àpá wa nìkan ni wọ́n pín owó náà sí ẹ má nìkan jiyàn tí wọ́n tá à ń sọ yìí òdo là ń bára wa sọ wọ́n kàn fi wá yáwó ni wọ́n fi wá wúgbó ni kò sí àǹfààní nǹkan tá a fẹ́ jẹ lórí ìjọba wọn wọ́n kàn fà wọ́n fa lásán ni àwọn ọmọ Yorùbá nìkan ni ká jí lójú oorun wa àwọn ọmọ Yorùbá àwa ni ká jí lójú oorun káyọ̀ lè jà fún orílẹ̀-èdè tiwa gangan torí wá Nàìjíríà irọ́ ń parọ́ fúnrọ́ ni wọ́n irọ́ ń pa irọ́ fúnrọ́ òun ni ìjọba tí wọ́n ṣe lé wa lórí owó tí bàbá Tinubu tó fẹ́ yá yìí ẹ lọ kọ́lẹ̀ wọ́n kàn yàwó lásán ni àlọ́ láàrí ànírábọ̀ tó bá wù yẹn gbọ́ ọ̀rọ̀ tá a sọ yẹn gbàgbọ́ tọ́wọ́ ẹ̀ mọ́ gbàgbọ́ àmọ́ àwọn àpàlà rẹ̀ létí ìgbà sọ fún ipò owó tí wọ́n fẹ́ yá yìí kò sábà nìkan tá a jẹ́ ń bẹ̀ torí wọ́n kàn forí tiwa yáwó ni kò lè wúlò fún wa a lè jàmbá ní bẹ́ẹ̀ àpárá wọn nìkan lówó náà ń lọ torí ìjọba rí bẹ́ẹ̀ ni minimum wage lásán tó yẹ káwọn òṣìṣẹ́ ìjọba kí wọ́n gbádùn wọn ò increase fún wọn o táìtà ni àwọn sì fún wọn dì sí o wọ́n lè kó fowó kún òṣìṣẹ́ wọn ò ṣe kan sí wọn ò fowó kún òṣìṣẹ́ wọ́n sì ń yáwó owó tí wọ́n sì ní kò reduce oṣooṣù owó tí wọ́n ń pè lóṣooṣù 40 million lóṣù ní sẹ́yìntàn gbà làwọn sẹ́yìntàn gbà àwọn náà gbowó àwọn fẹ́tẹ̀sì náà gbowó tiẹ̀ lóṣooṣù àmọ́ òṣìṣẹ́ tó pé wọ́n ń ṣiṣẹ́ 24/7 àti fowó kún owó sálárì wọn owó oṣù wọn ó dì nira fún wọn ẹ̀ sọ pé nítorí wá yáwó ẹ̀ tó tó ìtọ́wà lẹ̀ fi ń yáwó ṣé tó ìwà ń fi yáwó báwọn tó ẹkún bá tó ìtọ́wà yáwó ni owó òṣìṣẹ́ ló yẹ kó jẹ wọ́n lógún owó àwọn òṣìṣẹ́ ló yẹ kó jẹ àwọn ìjọba Nàìjíríà lógún àmọ́ kò jẹ wọ́n lógún àpò tí wọ́n ni wọ́n ń dùn wọ́n wá sọ ogun adimúgùn wọ́n wá ń gbá wa àwọn náà wá fọwọ́ lẹ́rán àwòrán àfọlẹ́rán àwòrán ìyá tí ń jẹ wá lọ
láti 1999 tí democracy dé ẹ bá tọ́ka sí àǹfààní wo gan la jẹ nínú ìjọba tiwantiwa tí wọ́n gbé kalẹ̀ pé a lórí láti 1999 ẹ bá tọ́ka sí gbogbo ẹ̀dẹ̀ pa wá Nàìjíríà ìbádàkẹ́ ronú kò sí ìkẹ́ tó ń pè wá Nàìjíríà oko ẹrú ni wá Nàìjíríà oko ẹrú òní wá Nàìjíríà ọ̀nà kan ṣoṣo tá a mọ Yorùbá tá a fi lè bọ́ olóko ẹrú wá Nàìjíríà tí ìyà táwọn ìjọba fi ń jẹ wá tí ó fi dópin òun ni wípé ká fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa ká fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa ká jà fún orílẹ̀-èdè tiwa gangan ká jà fún self-determination tá a bá jà fún self-determination tá a dá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí yóò dópin gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí yóò dópin ẹ má bínú sà ẹ dákun nípa àti ẹ bá mi pé ètò kó dáadáa o mo fẹ́ ká gbé kọ́ ẹ má bínú. ẹ má bínú jàre mo dá gba kọ̀ọ̀kan ni ẹ bá mi pín ètò ìkọlọ dáadáa tó bá pọ̀ ọ̀tá ń sọ ó bá make sense létí yín mo bẹ̀ yín ni ẹ bá ń pín ètò ìkọlọ dáadáa àwọn ọmọ Yorùbá ìbádà ká ronú ìbádà ká ronú bàbá Tinubu àwọn náà gbégbèsè láti lọ yáwó ní World Bank kódà gẹ́wó yẹn gẹ́wó ti approve ẹ̀ ṣé tó bá yáwó náà ní ìsìn ṣé àdéhùn tí wọ́n bá wọn World Bank ṣe nípa àwọn ṣe fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá yá wọn lówó ẹ bá bi wọ́n léèrè ṣé wọ́n sì ka àdéhùn yẹn ṣé wọ́n mú àdéhùn yẹn ṣẹ sáwọn tó yáwó látẹ̀yìn wá ṣé wọ́n sì ka àdéhùn ṣé wọ́n mú àdéhùn wọn ṣẹ nígbà tí wọ́n tó yẹ wá yáwó àwọn tó di ìjọba látẹ̀yìn wá nígbà táwọn ò ti sì ka àdéhùn tó yẹ pé owó táwọn náà yá wọ́n pa sẹ́nu ni àpò ni wọ́n pa sí wọ́n pín láàrin ara wọn ni ṣé bá Tinubu náà tó náà bá yáwó ní ìsìn ṣé ẹ wá bìlù pé òun náà owó tó fẹ́ yá lè sí yóò jẹ àǹfààní fáwọn ọmọ Nàìjíríà lẹ́pẹ̀ bí ṣé òun gbà yín nìyẹn èèyàn gbà yín nìyẹn àbí ẹ ń tanra yín tó bá yẹ wọ́n bá gbàgbé owó náà tán kò sí nǹkan tí wọn kò sábà nìkan tá jẹ ń bẹ kò sí kí ni kò sí àǹfààní kan tá jẹ kí ni tá jẹ ń bẹ wọn padà pín láàrin ara wọn ni àpárá ni wọn pín sí àwa tí yà ń jẹ ni ká ronú ká wékọ ká dìde dì lójú òun wá tó àwa gangan ni wọn fi ń gbó àdéhùn tí wọn bá ṣe fún wa pé àwọn ṣe fún wa táwọn bá tó ipò tó bá débẹ̀ tán ẹ̀bẹ̀ ìdẹ́ka bí ara léèrè ṣé àdéhùn yẹn ṣé wọ́n mú sẹ́ná ábẹ́rẹ́ tàbí wọ́n bá padà yáwó wọ́n àtòrí wa yáwó nìsín wọ́n àyà wọn olówó tán wọ́n àtọ́ pé nǹkan táwọn afẹ́ torí ẹ̀yàwó àwọn ṣe fún wa ṣé wọ́n ṣe fún wa àwọn tí wọn ò sí kàdéhùn nígbà tí wọ́n dórí ipò tán sáwọn ni wọ́n àti kàdéhùn fowó yíyá sáwọn ni wọ́n sì kàdéhùn fowó yíyá bí ọmọ Yorùbá àwọn káàró jíire ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ìbá dáa
ká fi ìmọ̀ ṣọ̀kan lórí ìjà tá à ń jà yìí ká fi ìmọ̀ ṣọ̀kan lórí ṣọ́ọ̀bù tá à ń jà yìí tá a bá dìtò lórí pé wà Nàìjíríà orí wà Nàìjíríà lábẹ́ tó lélẹ̀ à ń tara wa ní o tá a bá di sọ pé inú wa Nàìjíríà lábẹ́ dúró sí à ń parọ́ fúnra wa ní o wà Nàìjíríà tẹ́ ń pariwo yìí oko ẹrú ni o oko ẹrú gidi ni kò sí àǹfààní sí wà Nàìjíríà lè ṣe fún wa mọ́ torí láti 1999 tí wọ́n sọ pé wọ́n ti ń ṣe ìjọba tiwantiwa tí wọ́n ti lé àwọn ológun lọ ẹ lè tọ́ka sí pé nǹkan pàtó àǹfààní kan pàtó báyìí la jẹ títà tó tá a wà yìí kàkà tí nǹkan rọ̀ ìdúngbéléke sí ni kàkà sí kíni kí nǹkan dẹrùn ìdúnlé sí ni ẹ wá tó ká mọ bá lọ bẹ́ẹ̀ ẹ wá lè ká mọ forí rọ bẹ́ẹ̀ a lè forí rọ bẹ́ẹ̀ mọ́ o ó tó gẹ́ alùpàdé àgàdì dárin òòṣà tó bá lè gbè wá ṣé wọ́n bó ṣe bá wa tíwájú ò bá ṣe lọ ẹ̀yin ó ṣe padà sí òun làbí sọ fún èèyàn wa ẹ̀yin ọmọ ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ jẹ́ ká padà sẹ́yìn káwa náà fún wa ká lọ tún orílẹ̀-èdè tiwa ṣe ẹ jẹ́ ká pè fún Yorùbá nation ká dárò ẹbẹ orílẹ̀-èdè ká lọ tún orílẹ̀-èdè tiwa gẹ́gẹ́ ṣe àdódádúró 60 million people ṣé àdódádúró ni ẹ̀wọ̀n ní ń bà wá tábàdàwò yóò ní jẹ wá after all gbogbo nǹkan tó wà lẹ Yorùbá gbogbo ọ̀tá ní Nàìjíríà ilẹ̀ Yorùbá ló wà gbogbo àǹfààní tí ó mú Nàìjíríà dúró gẹ́gẹ́ bí Nàìjíríà ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń rí gbogbo ọrọ̀ gbogbo ajé tó mú Nàìjíríà dúró ilẹ̀ Yorùbá wọ́n ti ń rí ṣé tàbá wa dá dúró ṣé yóò wá jẹ wá níbí ìyóò ní jẹ wá ìyóò ní jẹ wá ó tó gẹ́ irọ́ tí àwọn wà Nàìjíríà ń pa fún wa ó tó gẹ́ ó tó gẹ́ Yorùbá nation la fẹ́ orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ no more Nigeria again Nàìjíríà ti sú wa òun ló fà táwa fi dìde tán pèsè dandan ní abọ́dọ̀ dádúró abọ́dọ̀ jàforísun wa àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ̀yin lọ́gbọ́n bóyá ẹni tí ò mọ̀ọ́kan ti ń ṣe àbí àkẹ́ ń pawọ́ lásán àpawọ́ lásán o ṣé gbogbo tá a kálẹ̀ yìí ṣé kò tó torí ni gbogbo àlàyé tá a ṣe yìí ṣé kò tó torí ni láti 1940 amalgamation ni wàhálà dìde bá wa lálẹ́ Yorùbá làdí ń jìyà kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n padà lé wọn lọ ní 1960 nígbà tó ń gbà tó fẹ́ àwọn òbí fẹ́ kó mẹ́ 1960 wọ́n lọ ká dìbò nígbà àwọn gbèjọba kalẹ̀ nígbà tó fẹ́ gbèjọba kalẹ̀ ọwọ́ Fúlàní gbèjọba sí ìyá náà tún continue ìyá náà tún continue àwọn ológun wọ́n sì jọba fáá nígbà tó ti 1999 a sọ pé tí democracy kọ́ wá káwọn ológun ọ lọlé nígbà tí democracy tún wá àwọn tó ti ìjọba ológun àwọn náà ni ó tún ṣe ìjọba democracy lé lórí wọn kó kakí kalẹ̀ ọwọ́ agbádá àdìbò ilẹ̀ Yorùbá ò ti mímú mi ní àti ń jẹ wá ẹ wá ní ká mọ̀ kéé ká mọ̀ pàwọ́ síta ọmọ Yorùbá ìbá da àsìkò tá a lè pàwọ́ síta ní bàbá Tinubu tẹ̀ ń pariwo pé ọmọ ẹnu ìṣe ìṣe bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sì ọmọ ẹlòmíì ní ìṣe àdìfilẹ̀ kẹ́sì ọmọ wa ní ìṣirò à ń pè lọ́wọ́ yín pé láì pàtó wọn ti dó ó ní ipò àǹfààní ò lè ṣe fún wa tábà tó kó sàǹfààní fún wa pé ó fi àwọn yẹn wá sípò ipò táàdì rí lóòótọ́ àjìyàn sí yẹn àmọ́ àǹfààní tá a lè jẹ nínú ìjọba ẹ̀ táwọn ọmọ ìlú kẹ́yẹ́ bọmọ Yorùbá tá a lè jẹ ní pé kó bọ́ wa sí bọ́dà kó jẹ́ ọmọ wọlé kó dé bá wa sí bọ́dà lẹ Yorùbá torí nígbà tí Buhari wà lórí ipò
òun ò ti bọ́dà máwọn èèyàn tiẹ̀ ó sì bọ́dà lẹ̀ fáwọn èèyàn tiẹ̀ nígbà tí bàbá Tinubu wá débẹ̀ ní ìsìn kàkà tí ó sì bọ́dà fáwọn èèyàn tiẹ̀ àwọn adájọ́ ọmọ Yorùbá tó sì bọ́dà fún wa wọn ò mọ̀ sí bọ́dà fún wa bọ́dà mọ́tò wà títí bọ́dà tó wà títí o àǹfààní tó yẹ kọ́ ọmọ ìlú ọ̀jẹ̀ nìyẹn ọmọ ìlú òdì jẹ́ o àwọn ọmọ ìlú àdìjẹ lásìkò Tinubu o ẹ bá ní ká tó fi ra lé lẹ́ẹ̀kan sí i tí bá ti ń bọ́ wá lọ́dún mẹ́rin àbí ó lọ́dún mẹ́jọ tó wà ládé bẹ́ẹ̀ ẹni tó fẹ́ gba ipò lọ́wọ́ ẹ̀ ara ó lámọ̀ tó fẹ́ dá fún wa tí àbáyédè dìde nísìn kájàpọ̀ orílẹ̀-èdè tiwa tí àbáyédè dìde nísìn kájàpọ̀ self determination ẹni tó fẹ́ wá gbapò lọ́wọ́ bàbá Tinubu ara ó lámọ̀ tó fẹ́ dá fún wa ọmọ Yorùbá òun làbí ń pe wa sí àkíyèsí òun làbí ń síra wa níyè làbí ń bá wa sọ̀rọ̀ ní òrèkóòrè làbí ṣe kí ni làbí ń bára wa sọ̀rọ̀ lóòrèkóòrè wípé ẹ má jẹ́ ká sun àsùnpara ẹ má jẹ́ ká sun àsùnpìyè ẹ má jẹ́ ká torí pé ọmọ wa ti wà ń bẹ̀ ní ìsìn káwá tu owó wálẹ̀ nǹkan tó yẹ ká jà fún ká má jà fún mọ́ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o láyé Buhari làdí pa Yorùbá nation o láyé Buhari òun làdí pa Yorùbá nation ẹ má jẹ́ kó di pé ìbàdí ọmọ wa ti wá níbẹ̀ ní ìsìn àwọn àlepa Yorùbá nation mọ́ tó gbọ́n ọmọ wa ti wà ń bẹ̀ irọ́ ni o continue ni o continue ní Yorùbá nation òun láwọn pa Yorùbá nation sẹ́ni pé èèyàn wa abẹ̀ wa ni àwọ̀ wa ni ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká panu pọ̀ ká sọ̀bọ̀tì bàbá wa fún ibà Akíntóyè fún self determination tó gbé dání ká panu pọ̀ ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ká fi ìmọ̀ ṣọ̀kan ká panu pọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń tukọ̀ self determination látòrí world media látòrí YSDM látòrí home based media àti gbogbo àwọn media tí wọ́n ń jà fún self determination pátápátá ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú wọn ká panu pọ̀ kájọ pariwo Yorùbá nation kájọ pariwo self determination kì í ṣe offence o kì í ṣe offence ẹ̀tọ́ wa ni lábẹ́ òfin gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ káàrọ̀ oòjíire ẹ̀tọ́ wa ni lábẹ́ òfin kódà gẹ̀jọba òfin Nàìjíríà òun náà buwọ́lù gbé oníkálukú ló ní right for self determination oníkálukú ló ní right for self determination ọmọ Yorùbá ni wá bá a ti ní right for self determination bẹ́ẹ̀ ni náà ni Haúsá ní right for self determination bẹ́ẹ̀ náà ni àwọn Ìgbò wọ́n ní right for self determination àwọn Ọ̀rọ̀bọ̀ wọ́n ní right for self determination àwọn Niger Delta àwọn náà ní right for self determination àmọ́ tiwa lélẹ́yìí ẹ jẹ́ ká fi mọ̀ sọ pẹ̀lú ti ara wa kí àti ń jẹ wá nínú wa Nàìjíríà kó lè bá a dópin ètò náà kò ní jù báyìí lọ mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa nígbà tá a bẹ̀rẹ̀ ètò mo dúpẹ́ lọ́wọ́ yín nígbà tá a parí ètò náà ẹ̀yin tẹ́ padà wá wo fídíò wa tẹ́ padà bá a pé ètò náà tẹ́ bá wa tẹ like tẹ́ bá a tẹ love àkíyín adúpẹ́ lọ́wọ́ yín owó tẹ̀ fi ń gbọ́ ojú òní fọ́ o bẹ́ẹ̀ sì ni èyí tẹ̀ fi ń gbọ́ wa tí náà ní ti ọwọ́ tẹ̀ ń bá wa like ẹ̀ tẹ̀ bá wa love ẹ̀ ẹni fọwọ́ náà gbọ́ ọmọ sí àwọn aláàmọ́ wa bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà láàmọ́ bá lóòrèkóòrè tábà ti wá orí ètò ṣẹlẹgbọ́ ẹjẹ gan ni ó kọ́ tẹ̀mí yípadà Ìbíyẹmí Ọláìtàn ni mò ń jẹ́ gbogbo yín mọ̀ sí Ìbíyẹmí TV àní jù báyìí lọ ẹjẹ gan ni.